àbírú kí wá leléyìí, àwọn agbébọn tún jí èèyàn 4 gbé lọ níbi àkọlù ọ̀tún nípínlẹ̀ Kwara. Kàkà kó sàn lára ọmọ àjẹ́, ojoojúmọ́ ní fi ń pa ọmọbìnrin jọ o. Pẹ̀lú gbogbo bí àwọn ẹ̀ṣọ́ aláàbò àtijọba ìpínlẹ̀ Kwara bí wọ́n ṣe ń gbìyànjú láti rí i pé ètò ààbò gbópọn tó fẹsẹ̀ múlẹ̀ káàkiri tìbútòrò ìpínlẹ̀ Kwara, ṣùgbọ́n o, ṣe ni àwọn jàǹdùkú agbébọn ni wọ́n ń fa ọwọ́ aago kìíní ọ̀hún sẹ́yìn o, pẹ̀lú bí wọ́n ṣe tún ṣe àkọlù ọ̀tún sí ìlú kan tí wọ́n ń pè ní Gamaleji níjọba ìbílẹ̀ Ẹ̀dù, tí wọ́n sì jí èèyàn 4 tí wọ́n jí wọn gbé lọ. Gẹ́gẹ́ bí atótó arére ṣe gbọ́, wọ́n ní lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọ̀sẹ̀ yìí ní nǹkan bíi aago 11 alẹ́ làwọn agbébọn ọ̀hún ya wọ ìlú yìí, tí wọ́n sì jí ìyá ọlọ́mọ kan lórúkọ rẹ̀ ń jẹ́ Aishatu Yunusa Ndama, tí wọ́n jí gbé lọ pẹ̀lú ọmọ rẹ̀ ọmọ ọdún kan lórúkọ rẹ̀ ń jẹ́ Isiku Ndama, tí wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n jí wọn gbé lọ báyìí. Wọ́n láwọn ìyá àtọmọ yìí àtàwọn méjì míì ni àwọn agbébọn ọ̀hún ni wọ́n sì bẹ́ẹ̀ tí wọ́n gbé lọ síbi àṣẹ ń sọ̀rọ̀ yìí. Wọ́n ní kété tí àwọn agbébọn ọ̀hún tí wọ́n ya wọ ìlú Gamaleji níjọba ìbílẹ̀ Ẹ̀dù, wọ́n bẹ̀rẹ̀ sí rọ̀jò ìbọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìbọn tí wọ́n kálukú ń sá àsálà fún ẹ̀mí wọn, báyìí ni àwọn agbébọn yìí wọ́n jí ìyá àtọmọ àti àwọn méjì míì tí wọ́n jí wọn gbé lọ. Tẹ́ ò bá gbàgbé, lọ́sẹ̀ tó kọjá yìí làwọn agbébọn kan yìí náà ni wọ́n ya wọ ìlú kan tí wọ́n ń pè ní ìlú Baba Ńlá níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara, tí wọ́n ṣekú pa àwọn èèyàn tó ń lọ bíi 5 tí wọ́n tún jí àwọn èèyàn gbé lọ. Ní báyìí o, ọ̀rọ̀ ń já di bí ó ti wá di ohun tí àwọn èèyàn ń ṣe àpérò sí o. Ó ti di àpérò torí pé ọ̀rọ̀ náà ti fẹ́ di ohun tí iṣu atayanyan látàrí bí ọkàn ọ̀pọ̀ èèyàn kò ṣe balẹ̀ mọ́ nílùú Baba Ńlá. A gbọ́ pé ọ̀gọ̀rọ̀ àwọn tí ọkàn kò balẹ̀ mọ́ tí wọ́n ti ń fi ìlú ọ̀hún sílẹ̀ ní kíákíá. Ní báyìí o, ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò wọ́n ti ń tiraka, wọ́n sì ń gbìyànjú láti rí i pé wọ́n dóòlà obìnrin àti àwọn 4 míì tí wọ́n jí gbé lọ ní ìjọba ìbílẹ̀ Ẹ̀dù nípínlẹ̀ Kwara. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ Atótó Arére Online TV. Irú tẹ̀ ní fún ìwò wá kò ní di ohun tẹ́ ẹ̀ máa náwó sí.